A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ẹnu ti ń kùn àjọ elétò ìdìbò INEC lẹ́yìn tí wọ́n gba agbára lọ́wọ́ àwọn adarí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní Ọjọ́rú. Àwọn alágbára àti olóyè láàrin ẹgbẹ́ ADC bu ẹnu àtẹ́ lu àwọn aláṣẹ àjọ elétò ìdìbò lórí ìpinnu wọn bí wọ́n ti fi ẹ̀sùn kàn wọ́n wípé àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí ìjọba àpapọ̀ ń darí ni wọ́n ń tẹ̀lé. Fún ìdí èyí ni wọ́n fi ń pè kí wọ́n yọ alága àjọ elétò ìdìbò ọ̀jọ̀gbọ́n Joash Amupitan nípò ní kíákíá, ṣùgbọ́n lójú ẹsẹ̀ ni INEC dá ẹ̀sùn yìí nù. Nínú àtẹ̀jáde alẹ́ àná ní ìlú Àbújá tí akọ̀wé àgbà fún alága INEC Adédayọ̀ Ọ̀kẹ́tọ́lá bu ọwọ́ lù ni wọ́n ti ṣe àfihàn ẹ̀tọ́ tí àwọn tí ọ̀rọ̀ kàn ní láti fi èròǹgbà wọn hàn, ṣùgbọ́n tẹnumọ́ wípé ìlànà òfin ni àwọn ń tẹ̀lé. Wọ́n ní ó ṣe pàtàkì láti ṣàlàyé wípé ìjọba àpapọ̀ ni ó dá INEC sílẹ̀ lábẹ́ òfin. Ìyànsípò sáà àti ìyọnípò alága pẹ̀lú àwọn kọmíṣánná rẹ̀ wà látara abala òfin 157 nínú ìwé òfin ọdún 1999. Ọjọ́rú ni INEC kéde ìpinnu rẹ̀ àti yọ àwọn adarí ẹgbẹ́ ADC, níbi tí a ti rí alága David Mark, akọ̀wé ẹgbẹ́ Rauf Arẹ́gbẹ́ṣọlá àti àwọn mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ètò oúnjẹ National Community Food Bank Programme ti gba àpapọ̀ ẹ̀jẹ̀ pledges tí ó lé ní 66 billion naira lánàá Ọjọ́bọ̀ láti fi ṣíde ìfilọ́lẹ̀ Board of Trustees ní gbọ̀ngàn ilé agbára ìlú Àbújá. Coordinating Minister of Health and Social Welfare Ọ̀jọ̀gbọ́n Ali Pate ni ó ṣe ìkéde yìí níbi ọ̀rọ̀ ìṣáájú rẹ̀ níbi ayẹyẹ tí obìnrin àkọ́kọ́ Senator Olúrẹ̀mí Tinubu ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ Aliko Dangote Foundation jẹ́jẹ́ 20 bílíọ̀nù náírà fún ọdún 5. Iléeṣẹ́ epo NNPCL náà jẹ́jẹ́ bílíọ̀nù 10 náírà fún àkókò kan náà. Emeka Afo Foundation jẹ́jẹ́ 500 mílíọ̀nù náírà 500 million naira upfront nígbà tí àwọn ọ̀rẹ́ Senator Olúrẹ̀mí kan tí wọn kò dárúkọ ara wọn Anonymous Friends jọ dá $500 tí ó kù sí 750 million naira ní owó pàṣípààrọ̀ òde òní. Pate kéde wípé ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu 17 billion naira nípasẹ̀ Social Action Fund láti fi ṣe àtìlẹ́yìn fún ètò yìí. Bákan náà ni mínísítà ṣe àfihàn wípé bí gbogbo gómìnà 36 tí ó wà ní orílẹ̀-èdè bá san 500 mílíọ̀nù náírà 500 million naira tí ọ̀kọ̀ọ̀kan wọn jẹ́jẹ́, àpapọ̀ owó yìí yóò jẹ́ bílíọ̀nù 18 náírà tí gbogbo ẹ̀jẹ̀ á fi kú sí 66 billion naira. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti rọ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kí ó gbẹ́sẹ̀ lé pátápátá àwọn ohun ìní 57 tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ AGF àná àgbà amòfin Abubakar Malami nínú ẹ̀sùn tí adarí agbẹjọ́rò EFCC àgbà amòfin Jibril Okutepa àti Ekele Iheanacho pé ni wọ́n ti ṣe àríyànjiyàn níwájú adájọ́ Joyce Adu-Malik wípé olùjẹ́jọ́ kọ̀ àti pèsè ẹ̀rí tó múnádóko láti má gbẹ́sẹ̀ lé ohun ìní rẹ̀. Nínú ẹ̀sùn yìí ni wọ́n ti dárúkọ Malami, Hajia Bashir Asabe, Abdulrahman Abubakar Malami, Ryan Boston, Agro Allied Limited, Mountain View Gold and Jewelries Limited àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí afẹ̀sùnkàn. Okutepa ṣe àríyànjiyàn wípé ilé-ẹjọ́ ní agbára àti bu ọwọ́ lù kí wọ́n gbẹ́sẹ̀ lé ohun ìní Malami tí wọ́n pe ẹ̀sùn lé lórí. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé interim order tí wọ́n gbé jáde nínú ìwé ìròyìn This Day ní ọjọ́ 9 oṣù kínní ọdún 2026 ni wọn kò ní ẹ̀rí gidi fi pè níjà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu sọ àsọdájú tó gbópọn láti fi yanjú ìṣòro ìṣekúpani ní ìpínlẹ̀ Plateau. Ààrẹ pàṣẹ ètò ààbò tó le gidigidi wípé kí wọ́n darí àwọn kámẹ́rà tó ń lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé AI tí ó lé ní 5,000 Artificial Intelligence-enabled surveillance cameras káàkiri ìpínlẹ̀. Ìmọ̀ ẹ̀rọ yìí ti di lílò ní ìpínlẹ̀ Èkó àti Enugu. Lára àwọn tí wọ́n dúró níwájú mọ̀lẹ́bí tó ń ṣọ̀fọ̀ láti rí àwọn ọba, adarí ẹ̀sìn àti òṣìṣẹ́ ìjọba ní pápákọ̀ òfurufú Yakubu Gowon ìlú Jos. Níbẹ̀ ni Tinubu ti tú ọ̀rọ̀ rẹ̀ sọ wípé ìṣekúpa ọjọ́ 29 oṣù kẹta ní Angwan Rukuba, ìjọba ìbílẹ̀ Àríwá Jos kò lè wáyé mọ́. Ó ṣèlérí ètò ààbò tako gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù yìí. Àbẹ̀wò ààrẹ yìí ń wáyé láàrin rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ìkọlù. Gómìnà Caleb Mutfwang ní àwọn 29 ni wọ́n di olóògbé sínú ìṣẹ̀lẹ̀. Ó ní mínísítà fún ìbáraẹnisọ̀rọ̀ àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé Bọ̀sún Tìjání yóò ṣètò bí wọ́n á ṣe rin àwọn ìmọ̀ ẹ̀rọ yìí mọ́lẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ àwọn agbófinró àti ìjọba Plateau. Tinubu ní ìgbésẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀, wọ́n á sì pín yíká àwọn ìpínlẹ̀ mìíràn kí àlàáfíà lè jọba ní ìpínlẹ̀ Plateau. Tinubu tí ó bá aráàlú wọ̀nyí kẹ́dùn mọ rírì òfò tí àjálù yìí dá sílẹ̀, bí ó ti ní kò sí iye ẹ̀bùn gbà-má-bínú tí ó lè rọ́pò ìṣòfò ẹ̀mí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti ṣàlàyé wípé wọ́n ti yanjú rògbòdìyàn lórí ipò adarí tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) bí ó ti ń ké sí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ti lọ kí wọ́n padà sí ẹgbẹ́ láti jọ pawọ́pọ̀ tú ẹgbẹ́ kọ́. Níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ìlú Àbújá ni Wike ti ṣe àpèjúwe òṣèlú ní ìdíje tí ó fi wé ìdíje bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ju ìjà tí kò parí lọ (Battle of No Return). Wike rọ àwọn adarí tínú ń bí kí wọ́n gbé ìbínú tì fún àǹfààní àti ìlọsíwájú ẹgbẹ́. Wike ní tòun o, ìpàdé gbogbogbò convention ti wá ó sì ti lọ, ilẹ̀kùn ti ṣí sílẹ̀ lótìítọ́, àwọn ní gbọ́nmisí omi ò tó, èyí sì ti wá sópin, àwọn kò nílò àti tilẹ̀kùn mọ́. Gómìnà àná fún ìpínlẹ̀ Rivers ṣe àfihàn wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n ti yẹra fún ẹgbẹ́ ni wọ́n ti ń fi ìfẹ́ wọn hàn láti padà sí ẹgbẹ́. Ó fìdí ẹ̀ múlẹ̀ ìgbésẹ̀ òṣèlú bó bá pa tí wọ́n ń ṣe ní Nàìjíríà, bí ó ti ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí kò lè mú ìlàjà wá. Wike wá ṣe ìkìlọ̀ fún àwọn olóṣèlú tako gbígbẹ́kẹ̀lé òye nìkan, bí ó ti ní ìbáṣepọ̀ láàrin ẹgbẹ́ ṣe pàtàkì. Bákan náà ni ó ní ẹni bá kọ̀ àti dá sí iṣẹ́ ẹgbẹ́ ni ó ṣeé ṣe kí wọ́n gbá sẹ́gbẹ̀ lọ́jọ́ iwájú. Èyí ń wáyé bí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC) ṣe yànnàná àwọn àṣìṣe tí ẹgbẹ́ ADC ní tí ó yọrí sí bí ẹgbẹ́ wọn ṣe ń forí ṣọpọ́n. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn lónìí ni APC ti fèsì sí àbájáde ìpàdé tí ADC ní pẹ̀lú àwọn akọ̀ròyìn níbi tí wọ́n ti tako ẹgbẹ́ tó ń ṣèlú lọ́wọ́. Akọ̀wé ẹgbẹ́ APC Felix Morka àti Sínátọ̀ Sirajuddeen Ajíbọ́lá Bashir ní APC kò ní ojúṣe àti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ alátakò àti gòkè àgbà. APC ṣe àpèjúwe ọ̀rọ̀ David Mark sí gbogbo ènìyàn ní ète àti irọ́. Bí a kò bá gbàgbé wípé ADC ní Ààrẹ Bọ́lá Tinubu mọ̀ọ́mọ̀ mú ìrẹ̀wẹ̀sì bá ẹgbẹ́ alátakò láti lè mú kí orílẹ̀-èdè ní ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Ọ̀wádé ti rọ àwọn Kìrìsìtẹ́nì kí wọ́n ronú jinlẹ̀ lórí pàtàkì ayẹyẹ àjíǹde nípa fífi ààyè gba ìfẹ́, mọ rírì ìrúbọ Ọlọ́run fún ọmọ aráyé kí wọ́n sì na ọwọ́ ohun rere sí ọmọlàkejì. Nínú ọ̀rọ̀ rẹ̀ fún ayẹyẹ àjíǹde tí ó fi ránṣẹ́ nípasẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Bọ̀dé Dúrójayé ni ọba ti ní àkókò yìí gbọ́dọ̀ lè mú wá ṣe rere kí àjọṣepọ̀ tó dán mọ́rán sì wà
wà láti lékún ìrètí wa fún ìdásí láti òkè wá. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé títẹ̀lé ìlànà àjíǹde lè mú àyípadà rere bá orílẹ̀-èdè àti ìgbélárugẹ ìṣọ̀kan láwùjọ. Ọba ní bí a bá fi ààyè gba ìfẹ́, ó lè ní ipa lára ìṣèjọba àti lílo owó ìlú sí ọ̀nà tí ó tọ́. Ọba Ọ̀wùwádé ké sí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbé ìwà wọ̀nyí wọ̀ kí ìdàgbàsókè lè tẹ̀síwájú lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀pọ̀ èrò ni a gbọ́ wípé wọ́n ti há lẹ́yìn tí ilé ìtura kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ugo West Hotel tí wọ́n ń kọ́ lọ́wọ́ dà wó lónìí ní agbègbè Ìjìkòyí, ìlú Àbújá. Ìṣẹ̀lẹ̀ yìí ti dá ìbẹ̀rùbojo sílẹ̀ nílùú bí àwọn olùgbé àti èrò ojúnà ṣe ń súré lọ ibi ìṣẹ̀lẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní. Lójijì ni ilé yìí dà wó tí ó fi dà lé àwọn olùgbé àti òṣìṣẹ́ lórí. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, kò tíì sí ẹni mọ iye ènìyàn tí ó há sí abẹ́ pálapàla. Bákan náà ni wọ́n ń retí àjọ ìdóòlà-ẹ̀mí emergency responders, ṣùgbọ́n àwọn ará ìlú ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ láti kó àwókù ilé wọ̀nyí kúrò fún ìdóòlà-ẹ̀mí. Àwọn aláṣẹ kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.